Mo kọ́ nílé, mo kálejò, mo kọ́kùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, mo sì kí ẹ̀yin àgbàlagbà. Àdáṣe ní hun mọ, ìbà ò gbọ́dọ̀ hun mọ ènìyàn. Àwa là ó máa wá, ẹ̀yin là ó máa bá láṣẹ Elédùmarè. Lákọ̀ọ́kọ́, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn wa fún ìfọwọ́sowọ́pọ̀ yín lórí ìkànnì yìí. Bàbá wa Ọpẹ́yẹmí Naija Browser, a dúpẹ́ fún àkíyèsí yín lórí ìkànnì yìí. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ALF Yorùbá TV, ẹ ṣé a dúpẹ́. Àti gbogbo ẹ̀yin tí a kò ní àǹfààní láti dárúkọ, tí YouTube ò gbé orúkọ yín jáde, ẹ ṣé, ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ yín pẹ̀lú wa. A dúpẹ́ pé ẹ̀ ń bá wa wo àwọn ètò wa tí ẹ sì ń bá wa tàn káàkiri. Omi kì í wọ́n ẹja, owó kò ní wọ́n yín láṣẹ Elédùmarè. Orúkọ tèmi kò yí padà, èmi ni ẹni tí ẹ ti mọ̀ bí ẹ mu owó. Omidan Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́, tí a ó jọ máa tẹ̀síwájú lórí ètò yín, ètò wa, àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú oríkì orílẹ̀ Yorùbá kọ̀ọ̀kan lórí ìkànnì yín, ìkànnì wa GMC Yorùbá Pro TV, ìyún Gbendu Media Channels. Yálà ẹ jẹ́ akéwì, òṣèré orí ìtàgé, akẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá, yálà ẹ̀ ń gbé ní ìlú kan tàbí òmíràn, ẹ̀ ń gbé ní ilẹ̀ yìí ni àbí ẹ wà ní òkè òkun. Ètò yìí yóò wúlò fún àwa olólùfẹ́ àṣà àti èdè Yorùbá pátápátá. Nítorí ìdí èyí, ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé láti bá wa tẹ bọ́tìnì ìforúkọsílẹ̀. Ẹ bá wa dá sí ètò, ìyún comment. Ẹ fẹ́ràn, ìyún like. Kí ẹ sì bá wa tan ètò yìí káàkiri, ìyún share. Ẹ ṣeun púpọ̀. Tí ó bá sì jẹ́ pé ẹ ní àwọn ọ̀rọ̀ tí ó ta kókó, yálà nínú oríkì ìlú yín tàbí nínú oríkì ìlú tí ẹ fẹ́ràn, ẹ má ṣe fòyà láti fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣọwọ́ sí inú kóló ìdásọ̀rọ̀, ìyún comment section, kí a lè jọ ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣeun. Lónìí, a ó tún máa tẹ̀síwájú lórí oríkì ìran Olúkòyí, torí tá a bá débi iṣẹ́, ṣíṣe là á ṣiṣẹ́. Ṣùgbọ́n kí a tó bẹ̀rẹ̀, ìbéèrè tí a fi ṣọwọ́ sínú fọ́nrán tí a fi léde ní ọjọ́ 5 tí ó kọjá sẹ́yìn. Ìbéèrè náà lọ báyìí pé ọmọọba jí pẹ̀kẹ́ǹpẹ̀kẹ́, ọmọọba jí pokùnpokùn, ìjí mọ́ pokùn mọ́, igi àtòrìn ni ó máa ń pa. A wá béèrè ìbéèrè lórí ẹ̀kẹ́, àtòrìn àti ìjí. Ẹ̀kẹ́ jẹ́ ohun tí wọ́n máa fi ń mú àtíbàbà dúró. Igi ni wọ́n máa ń lò láti fi ṣe ẹ̀kẹ́. Igi àtòrìn ni ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè yìí. Kí ni à ń pè ní igi àtòrìn? Igi àtòrìn ni igi tí àwọn ológbòjò máa ń lò láti fi ṣe orò nígbà ọdún eégún. Igi yìí máa ń wà lára àwọn ohun èlò tí àwọn ẹ̀ṣọ́ Olúkòyí máa ń lò láti fi kọ́ ibùdó ogun ní ayé àtijọ́. Ìjí ni ó jẹ́ ìbéèrè kẹta wọn léjelénje. Kí ni ìtumọ̀ ìjí? Ìjí ni ó jẹ́ àgékúrú orúkọ ẹranko kan nínú igbó tí àpèjá rẹ̀ sì jẹ́ ìjímèrè. Ìjímèrè wá jẹ́ orúkọ ìnagijẹ fún ọ̀kan lára àwọn ọmọ ẹ̀ṣọ́ Olúkòyí. Ní ìgbà náà, ìdáhùn tí ó yẹ fún ìbéèrè náà nìyí. Ẹ ṣeun, ẹ kú ìfọwọ́sowọ́pọ̀ lórí ètò yìí. Ní báyìí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ tòní. Nínú oríkì ìran Olúkòyí, wọ́n á máa kí wọ́n pé àwọn lọmọ Àjàkẹ́rùwọ̀lú, ọmọ olè tí ń jẹ́ tèfètèfè. Ìtumọ̀ Àjàkẹ́rùwọ̀lú, kí ni ìtumọ̀ tèfètèfè? Àjàkẹ́rùwọ̀lú jẹ́ ọ̀rọ̀ pẹ̀lú àlàyé tí àwọn jagunjagun bá lọ sí ojú ogun ní ìlú mìíràn tí wọ́n borí, tí wọ́n sì kó ẹrú kẹ́rù wọ̀lú. Nígbà náà ni wọ́n á máa kí wọ́n pé ọmọ Àjàkẹ́rùwọ̀lú nítorí ẹrù àti ẹrú tí wọ́n kó wá sí ilé. Kí wá ni ìtumọ̀ tèfètèfè? Tèfètèfè jẹ́ ọ̀nà jíjìnà réré. Bí àpẹẹrẹ, tí wọ́n bá béèrè pé lágbájá ńkọ́, wọ́n á ní ó ti lọ tèfètèfè. Ìyẹn túmọ̀ sí pé ó ti lọ jìnnà réré. Èyí ni wípé ó ti lọ jìnnà sí ibi tí wọ́n ti béèrè rẹ̀. Tí wọ́n bá pé ọmọ olè tí ń já tèfètèfè, ìyẹn túmọ̀ sí pé ọmọ olè tí ó wá láti ọ̀nà jíjìn.
ìdí nìyí tí wọ́n fi máa ń kí wọ́n pé ọmọ àjàkẹ́rùwọ̀lú ọmọ olè tí ń jẹ́ tèfètèfè. Nínú oríkì ìran Olúkòyí wọ́n á máa kí wọ́n pé koro àjàkoro dùgbẹ̀dùgbẹ̀. Kí ni ìtumọ̀ gbólóhùn yìí? Ọ̀rọ̀ yìí jẹ́ ohùn ìlù ogun tí wọ́n máa fi ń pe àwọn ogun ẹ̀ṣọ́ Olúkòyí sí ojú ogun. Wọ́n á tún máa ní àwọn lọ́mọ akú fún wọn rẹ́rìn-ín. Ọmọ akú fẹ́ yẹmú jẹ lójú ogun. Kí ni ìtumọ̀ akú fún wọn rẹ́rìn-ín? Ohun tí ó fa oríkì yìí ni pé ikú Oníkòyí àkọ́kọ́ mú kí àwọn ènìyàn fi ṣe ẹlẹ́yà. Tán fi yé wa pé nígbà tí Oníkòyí àkọ́kọ́ kú, ọjọ́ 3 ni ó lò nínú igbó. Wọ́n tó rí òkú rẹ̀, ẹyẹ sì ti ń sá jẹ díẹ̀díẹ̀. Ìdí nìyí tí wọ́n fi ń kí wọ́n pé ọmọ akú fún wọn rẹ́rìn-ín, akú fẹ́ yẹmú jẹ lójú ogun. Nínú oríkì ìran Olúkòyí wọ́n á máa pé ìlógun. Kí ni ìtumọ̀ ìlógun? Ìlógun túmọ̀ sí ẹni tí ó ní ogun tí ó sì máa ń jagun. Nínú oríkì ìran yìí wọ́n á máa ní kọ̀bọ̀ nígbẹ̀ẹ́ igi ńlá dẹ̀yìn kọ̀nà. Túmọ̀ ọ̀kọ̀bọ̀. Ọ̀kọ̀bọ̀ ni ènìyàn ńlá lójú ogun tí ó sì gbé ìbọn lọ́wọ́. Tí a bá ki oríkì ìran Olúkòyí síwájú, wọ́n á máa ní òǹwárè agbégẹgẹ pàdé òwe. Kí ni à ń pè ní òǹwárè? Kí ni ìtumọ̀ gẹ́gẹ́? Gẹ́gẹ́ túmọ̀ sí ìbọn. Òǹwárè túmọ̀ sí ọba oyè tìlú Ìwárè. Wọ́n á tún máa kí wọ́n pé àwọn lọmọ aníṣu mẹ́fà láàjà. Aníṣu mẹ́fà láàjà. Kí ni Yorùbá ń pè ní àjà? Nínú èdè Yorùbá, ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ pọ́nna ni àjà jẹ́. Tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ pọ́nna, ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ 2, 3 tàbí jù bẹ́ẹ̀ lọ. Àjà kan wà tí ó jẹ́ àlùjọ̀nnú tí ó máa ń gbé ènìyàn lọ. Alágbára ènìyàn ni ó sì sábà máa ń gbé lọ. Ṣùgbọ́n àjà tí wọ́n mú ẹnu bà nínú oríkì ìran Olúkòyí ni ohun tí àwọn bàbá wa máa fi ń tẹ́ abẹ́ òrùlé ní ayé àtijọ́. Òun ni à ń pè ní sílìn ní ayé òde òní. Ni àwọn àgbà fi sọ wípé àjà ló lẹrù, irọ́ ni pẹpẹ ń pa. Ẹ ṣé, a dúpẹ́, a kú ètò yìí látàárọ̀. A ò ní rí jù báyìí lọ lónìí lórí ètò yìí. Ṣùgbọ́n kí n tó máa lọ, wọn ò béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀yin ará ilé. Ẹni tí ó bá mọ ìdáhùn ìbéèrè yìí kí ó fi ṣọwọ́ sínú kolo ìdásọ̀rọ̀ ìyún comment section. Kí ó tó di ọ̀run lónìí, ẹni náà yóò jẹ ẹ̀bùn ẹgbẹ̀rún náírà lọ́wọ́ olùkànnì iléeṣẹ́ GMC Yorùbá Pro TV ìyún Gbendu Media Channels. Ìbéèrè náà lọ báyìí pé kí ni ìtumọ̀ Jẹ̀bútú? Ẹni tí ó bá mọ̀ kí ó bá wa fi ìdáhùn rẹ̀ ṣọwọ́ sínú kolo ìdásọ̀rọ̀ kí ó tó di ọ̀run lónìí. Ẹ ṣeun. Tó bá di ọ̀run lónìí, a ó mú àlejò wá tí yóò bá wa kí oríkì ìran Olúkòyí. Ẹ má gbàgbé láti bá wa tẹ bọ́tìnì ìforúkọ sílẹ̀ ìyún subscribe. Ẹ fẹ́ràn ìyún like. Ẹ dá ṣètò ìyún kọ́mẹ́ǹtì kí ẹ sì bá wa tàn káàkiri ìyún share. Ẹ ṣeun. Kí ó tó dìgbà náà, tí ó bá dìgbà náà, lẹ́yìn ìgbà náà, aburú kò ní tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ò yí padà, Omidan Owóṣeni Ọdúnọlá Àbíkẹ́. A ó tún máa pàdé. Ire o.